ẹni tí ń fẹ́ wá di òdodo mo tún àtẹ̀síwájú ibẹ̀ mo ti wá nọ́mbà mufuti gan mo wá pé mufuti fúnra mi láti béèrè bàbá mufuti ẹ gbọ́ kí ni ìdí tẹ́fi sí wọn lápò àti gba owó tẹ́fi sí wọn lápò kí ni bàbá mufuti wá sọ gẹ́gẹ́ mo sọ tẹ́lẹ̀ ẹ gbọ́ ẹ̀mẹ́jì mo pe mufuti lórí ọ̀rọ̀ yìí ẹ̀mẹ́jì mo pe mufuti lórí ọ̀rọ̀ yìí màá play kínní màá sì play ẹlẹ́kejì fún gbogbo wa pẹ̀lú gọ́ọ̀rọ̀ tí bá play ẹ̀ tán ó wá kù sí lọ́wọ́ kẹgbẹ́ làákà yín lé lórí kẹ máa jọ́ ọ̀jẹ̀ fúnra yín màá ṣe wàá sọ tí ẹ̀kọ́ tí kínní yìí kọ́ wa gangan lórí ọ̀rọ̀ yìí torí gbogbo wa ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀yin dẹ́kura yín ní alùsùnà wal jamaa ẹ má bínú ọ̀rọ̀ ìtìlẹ̀ sọ yìí ọ̀pọ̀lọpọ̀ yóò ní làákà yìí látara ìbínú àti ìkórìíra mùdúrù lùmárìkàsì wa yìí ó jẹ́ kẹ́ má lè mú òdodo lórí tó ṣẹlẹ̀ yìí gan ó sì wá kọ́ dín láti lè sọ tọ́ọ̀rọ̀ subhanallah ó kọ́ dín láti lè sọ tọ́ọ̀rọ̀ àti lè sọ òdodo lórí ẹ̀ Al-Qur'ani sì kọ́ alẹ́kọ̀ọ́ wala yajrimannakum shana'anu qawmin ala ta'dilu i'dilu huwa aqrabu lit-taqwa wattaqullaha ọlọ́run kọ́ alẹ́kọ̀ọ́ ṣùgbọ́n àkọ́ àtẹ̀lé ìjẹun wáyà ẹ̀ dání ìmáṣí ké torí yẹn lẹ́nu bí màmú dání níbi àìníláàká ẹ̀ wọ́n ní kò àkókè ayà ẹ̀ dáadáa o wọ́n ní kò kí ayà ẹ̀ dáadáa o ìjọba yìí kí ayà ẹ̀ nìyẹn ó bá ayà jẹ́ ẹ̀jẹ̀ farabalẹ̀ wọ ayà yẹn bọ́lá wọn bá ṣe sọ kì í sọ jáde gàgà Quran chapter 5 verse 8 mo lérò pé ayà yẹn wà ẹ̀yìn ìjọba bẹ́ẹ̀ lọ wa ọlọ́run ní ayyuhal ladhina amanu tó fi rọ̀ mí lọ́rùn láti dúró lórí òdodo lórí ọ̀rọ̀ yìí ni ọlọ́run ní ayyuhal ladhina amanu onígbàgbọ́ òdodo náà bá pè kunu qawamina lillahi shuhada'a bil qist ẹ bá máa ṣe jẹ́rìí o ẹ bá máa dúró lórí ìjẹ́rìí kan o kó jẹ́ lórí kíni bil qist kó jẹ́ lórí dáadáa àti orí òdodo ni o ní kẹfì ṣe o àti lórí ìdúró dédé àti lórí justice kẹfì ṣe o ọlọ́run bá tẹ̀síwájú ọ̀rọ̀ yìí wá máa ta bẹ́ẹ̀ yín tẹgbẹ̀rẹ̀ ẹni alùsùnà wal jamaa nínú yín tẹ kórìíra mùdúrù markaz tẹ torí ìkórìíra tẹ kórìíra wọn bẹ́ẹ̀ lè fi sòdodo lórí ọ̀rọ̀ yín gbà tó ṣẹlẹ̀ ọlọ́run ní wala yajrimannakum shana'anu qawmin ala ta'dilu ẹ gbọ́dọ̀ torí ìkórìíra mùdúrù markaz tẹ kórìíra ẹ̀yin alùsùnà wal jamaa àtọ̀pọ̀lọpọ̀ nínú ẹ̀yin míì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tẹ kórìíra mùdúrù markaz ọlọ́run ní ẹ má torí ìkórìíra mùdúrù markaz tẹ kórìíra o tí ò wá kọ́ ní débi pé ẹ lè ṣe déédéé lórí tẹ bá gbọ́ lẹ́nu wọn ẹ wá torí kọjọ́ ta yín torí pé mú wọn lọ́ta ọlọ́wọ́ tẹ̀síwájú ọlọ́wọ́ kí wàá lọ ìdílù ẹ ṣe déédéé o òun akíra bọ́ tọ́kùwà ó ní torí déédéé yòówù ní tó súnmọ́ ìbáyà ọlọ́run ó ní déédéé tí mo ní ẹ ṣe òun ló súnmọ́ ìbáyà ọlọ́run. ẹ̀yin náà ẹgbẹ́ kàwùkà shana'anu qawmin tó ń ti pé ó tún wo kó tún lọ jókòó àná oṣù nǹka tí ó bá jókòó àná nǹka shana'anu qawmin tí qawmin ló wà ń bẹ shana'anu qawmin tí ó bá tiẹ̀ mọ Kùránì ṣé ò tún gbọ́ lábáwá ni mudaf ilayhi kọ́ nìyẹn mudaf marfu' mudaf ilayhi majrur ó ti wá ní ìyìndílé huwa aqrabu taqwa ẹni ìpú ọ̀pẹ́ ní yóò ṣe ń ṣàfàànà ibo lóhun tí ń ṣe mọ́ṣáṣí òun mo gbọ́ tó lóhun tí ń ṣe kìíní kan náà àfi kẹṣà dìfẹ́ǹdì irọ́ kẹṣà wà lórí irọ́ ẹ ní gbájúmọ́ kí ṣẹ́kẹ́ gbájúmọ́ gan níbẹ̀rẹ̀ gangan so wọ́n á sọ pé àwọn alùsùnà ṣe kìíní kan alùsùnà ṣe kìí so èyí tó yẹ kẹ́ gbájúmọ́ gan ní gbájúmọ́ alùsùnà ò kéré kan alùsùnà pẹ̀lú ṣọ́ọ̀nì ẹ̀ṣẹ̀ ẹ̀yìn alùsùnà kọ̀kọ́ dá sọ̀rọ̀ tó wà nílẹ̀ àfi ebú ń tẹ́ mọ̀ náà ni wọn ní làákàyè orí wọn ò pé bí ẹni pé ẹgbẹ́ làwọn tó ń bá sọ̀rọ̀ so èyí tó jẹ́ ìmọ̀ kan kẹ wá ẹ̀ níwá ẹ̀ náà kàwùkà tó ń kà so irú yẹn ló fẹ́ dífẹ́ǹdì ọ̀rọ̀ àfi kẹ́ ṣàbòsí so ẹ̀ ká ṣọ́ra o fáwọn ipò yìí wọ́n kọ́ ń wá pé kóun náà kọ́ jáde kóun náà kọ́ wí kàntàkàntàn wàá mú kíní táwọn Yorùbá tó máa ń sáwùndì background tòun tó máa ń lò bí eré fíìmù wọn wàá ń play síbi tó pè ní àtúnṣe ìkíní wá sí ẹ̀sùn pé lè wá create content ni àwọn ipò yìí ò gbà tí a máa fún èsì àsìkò yìí lórí kálẹ̀ ilé ìtàsọ̀ yìí náà kálẹ̀ kò ṣe wá láǹfààní. Assalamu alaikum.